eléyìí yóò máa fi yé wa pé gbogbo àwa tá a nígbàgbọ́ náà Nollywood á rí i pé idea ni wọ́n ní, wọ́n mọ̀ nípa rẹ̀ ni kì í ṣe pé wọ́n mọ̀, wọ́n mọ̀ nípa rẹ̀ ni kì í ṣe pé wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe. Ìṣòro tí sì ń dé bá wa pàápàá tó nínú tó ẹ̀rí pa tí mo sọ fún pé nínú tó kó làlúyà àti wàhálà bá ìṣẹ̀ṣe àwọn Nollywood ni ká máa fẹ́ ṣe fíìmù kó máa jẹ́ pé àkórí ọ̀rọ̀ tá a máa fún eré orí ìtàgé wa á wà máa jẹ́ kó nípa tí ń jáwọ́ òrìṣà alẹ́ káàárọ̀ òjìrì láwọn òrìṣà tí wọ́n mọ̀ nípa rẹ̀. The same problem náà ló jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà wa nígbà tí àwọn ilé-ìwé dírámà àwọn àgbẹ̀ dírámà ńlá máa gbé wá sórí tẹlifíṣàn tó fáwọn ni wọ́n máa sọ̀rọ̀ ni wọ́n máa bí dírámà kíní kankan fertilizer this and that tí wọ́n máa sọ̀rọ̀ tí ó jẹ́ páwọn tó mọ̀ nípa àgbẹ̀ tí wọ́n jẹ́ ojúlé ìjà àgbẹ̀ gangan àgbẹ̀ wa ìjọba sọ pé ìgbówó rẹ̀ wọ́n jáde òṣìṣẹ́ ni wọ́n máa pín tíṣà ni wọ́n máa gbà kò ní bọ́ọ̀lù àgbẹ̀ ọ̀nà wọn gbà kẹ́kẹ́ fún wa nípa wọn lẹ́ka rẹ̀ òjìrè pàápàá yóò Nàìjíríà nítorí ní pọ̀ lọ́yọ̀ ẹni ni lójú ń dákọ̀ lẹ́ka rẹ̀ òjìrè o torí ìṣòro gbogbo ayé lèyìn o. lábẹ́ bẹ́ẹ̀ bàbá wa Peter Fatomilọla wọ́n tún tẹ̀ síwájú wọ́n ní kò sí ti ń Jésù pàápàá jùlọ wá ní nígbà tí wọ́n gbé Èṣù làrẹ́ lọ wọ́n ní kí ni tó ṣẹlẹ̀ Èṣù làrẹ́ èmi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń bẹ nínú ẹni pé bí ẹ ṣe gbóhùn èèyàn mélòó ní ikú ó ti pa ọ̀nà mélòó ní ìrìn àjò ti bàjẹ́ àṣẹ ń bẹ nínú ẹni tí ń fojú sọ́nà fún ìrìn àjò bẹ́ẹ̀. nígbà táwọn àgbààgbà kan sì ń rọlẹ̀ tí wọ́n sì ń rọ Èṣù ọ̀dàrà pé mọ́ bínú sí wọn mọ́ bínú sí wọn mọ́ bínú sí wọn ẹ̀yin wá tó ń sọ ọ́ jáde pé kí ni ń tó ṣẹlẹ̀. a jẹ́ pé ọ̀rọ̀ àgbàlagbà tí wọ́n sọ pé ọmọdé gbúròó kò bójú wẹ̀yìn pé òòjọ́ lolúwere kọ́ ni máa bá ní ìjà kọ́ ni máa bú ni a jẹ́ pé ẹ̀gbọ̀rọ̀ yẹn gbọ́. so olúwere tí ọba ti jà lóòjọ́ kò sí ti ń dé olúwere ọmọ ṣe o ẹ sì gba wọ́ọ̀dù o wọ́n sì ń fún lórí àwọ̀dù lórí ọ̀rọ̀ Yorùbá ẹ sì ń sojú wánú ayé pé pàtàkì níyí pé ẹ̀mọ̀ nípa ìtí ń jẹ́ káàárọ̀ òjìrè pé wọ́n ń sọ nípa àṣà wọ́n ń sọ nípa ìṣe wọ́n ń sọ nípa ẹ̀sìn Yorùbá wọ́n sì máa fún láwọ̀dù lórí rẹ̀ adìẹ tí ń sun sàásùn ni o tí ń sun sínú sàásùn bí ìgbà tí ń ba sàárì ara rẹ̀ jẹ́ ni. àwọn èèyàn kọ̀ọ̀kan lọ tó jẹ́ pé kẹ́ ẹ fi tírú tí wọ́n kẹ́ ẹ fi ṣàwòkọ́ṣe báyé bá ń yẹ wọ́n tó ìwà àbàjẹ́ ni wọ́n hù adúláfún adé òtí lẹ́yìn tí ó sì fi máyà rẹ̀ tí ó sì fi mọ́rò ẹ̀ ya lọ fèrè mọ̀ ìyàwó yín náà ẹgbẹ́ wọn bẹ̀ ẹgbẹ́ ìyàwó yín ọmọ rẹ̀ o bẹ́ẹ̀ bá lóde lé ẹgbẹ́ tí ìyàwó yín ẹgbẹ́ kọ́ mọ òrò ẹgbẹ́ tí ìyàwó yín ẹgbẹ́ mọ òrò. gbogbo àwọn àkíyèsí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí pàápàá jùlọ nípa Èṣù ọ̀dàrà ẹni kò sí tí ń Jésù bí ẹ bá gbà pé tí ń Jésù ń bẹ kọ̀ yẹ kẹ́ ẹ gbà pé nǹkan kan náà ń bẹnu Bíbélì tẹ nígbàgbọ́ nù rẹ pé nǹkan kan ń bẹ tí ń jẹ́ Sátánì tàbí Sátánì nínú àwọn kọjá-kọjú èèyàn tí ń bẹ nínú ìṣẹ̀ṣe làwọn èèyàn tó jẹ́ pé wọ́n jọ ìṣẹ̀ṣe pẹ̀lú ìmúra ni pẹ̀lú iṣẹ́ wọn ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀kọ́ rẹ̀. ọmọ awo tó kéré jù nínú ọmọ awo mi ó gbọ́dọ̀ gbọ̀fà ju bàbá Fatomilọla lọ tó bá dàbí rọ ọ̀rọ̀ challenge lè ní sọ ẹlẹ́ni èyí náà lè bí àmì o ká sọ pé ká jọ pàdé lórí afẹ́fẹ́ o